sẹ́yìn náà ti rí wípé ìyàwó Sanko Rashidi ó kàn fẹ́ fi ikú ọmọ ẹ̀ ó fẹ́ fi ba orúkọ ọkọ ẹ̀ jẹ́. Kò ro ìgbà tí ó ń dùn fún wọn tọkọ ẹ̀ ń ṣe dáadáa, kò ro gbogbo yẹn o. Ikú ọmọ yìí ó fẹ́ fi make owó, ó dẹ̀ fẹ́ fi bring orúkọ ọkọ ẹ̀ down. Mo fẹ́ kẹ́ ẹ wo àwọn, ó tún ti lọ sọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀, ó ti sunkún èké lọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ láti lọ rojọ́ mọ́kọ ẹ̀ káwọn ọmọ Nàìjíríà lè bá ṣe kíni kán lè bá fún ní owó. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ wo àwọn fídíò kan toró ní ọkọ òun ò kì í ṣe dáadáa sóhun látìgbà tóun ti fẹ́. Ó ní kò kí n tọ́jú ọmọ, kò kí n tọ́jú ilé. Mo fẹ́ kẹ́ ẹ wo àwọn fídíò ibi tọ́kọ ẹ̀ ti ń gbé jáde, ibi tí ọkọ ẹ̀ ti ń mark birthday ẹ̀ fún. Mo fẹ́ kẹ́ ẹ wò ó. Bóyá ọmọ ẹgbẹ́ bóyá ẹ̀yàn ọmọ Olúmọ̀dílé ládé. Ìyá bàbá ṣe púpọ̀ lọ́rọ̀ tó ń gbé lọ́wọ́ lábẹ́ sí. Ọ̀yá ìyá rẹ̀ mọ̀ mọ̀, ọ̀yá ìyá rẹ̀ mọ̀ mọ̀, ìkọ́lá rẹ̀ kúrò. Ìbá ṣe táwọn tó máa bá ìyá rẹ̀ kúrò. Àmọ́ pé ìyá ìyá bàbá rẹ̀ ìyá ìyá bàbá rẹ̀. Ọ̀yà tolú ọ̀pọ̀ wípé ọ̀yà lóbi títí orí òní ọ̀gán APC ó bá rẹ̀ mú ọ̀gán Àlàbí ọ̀gán Àkànní ọ̀gán Àdìsá ọ̀gán Àlàwọ̀ ọ̀gán Ọ̀mọ̀wé ọ̀gán Àkànbí ọ̀gán Àtàndá ọ̀gán Àìdí ọ̀gán lọ́yà lọ bí lóde èkó olùkókòkò bí ẹni kọjá àjàkóró ti òdi ọ̀yàn ọ̀yà tolú wọ́n fún nídà òfin bẹ́ẹ̀kì wọ́n fún nídà òfin pààyàn. Ó kàn fẹ́ fi ikú Jamal ó fẹ́ fi make owó, ó dẹ̀ fẹ́ fi ba orúkọ ọkọ ẹ̀ jẹ́ ni. Àìsàn tó pa ọmọ yẹn ó lẹ̀ ń wò yìí, tó lọ́mọ yẹn nítorí pé ó miss dáàdì ẹ̀ Sanko Rashidi ò sí nílé, kò sí gbá kò sàwo ẹ̀ lọ́mọ yẹn fi kú. Àìsàn tó pa ọmọ yẹn, sickness tó pa ọmọ yẹn lẹ̀ ń wò yìí, ó lẹ̀ ń wò yìí. Ọkọ ẹ̀ ti ta mọ́tò rí nítorí ẹ̀ láti fi get visa tó travel tó lọ tí ò rí nǹkan kan mú bọ̀ wá sílé padà. Gbogbo yẹn ò sọ, ó wá gbọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ lọ, ó lọ ń sun ẹkún èké ń bẹ̀ kọ́mọ Nàìjíríà lè bá ṣe kíni kán lè bá ṣe ọ́ láàánú. Ó fẹ́ fi kú ọmọ. Ó yẹ ká àwọn tó bá lọ́pọlọ kán ti mọ̀ wípé kò sí nǹkan méjì tí ìyàwó Sanko fẹ́ ṣe ju wípé ó fẹ́ fi kú ọmọ ẹ̀, ó fẹ́ fi make owó lọ. Orí báyìí ó dẹ̀ sọ pé ọkọ ẹ̀ ò tọ́jú ẹ̀, ọkọ ẹ̀ dẹ̀ ń gbé ọ jáde. Ṣèbí fídíò bọ́kọ ẹ̀ ṣe ń gbé jáde lẹ́ ń wò yìí, àwọn àtọmọ. Sanko Rashidi jẹ́ nìkan tí kò kí ń fi family ẹ̀ ṣeré, but tí ẹni issue bá ti wáyé, ìwọ ló dẹ̀ fa tó ìwọ tí Sanko Rashidi tó fi kúrò nílé
because èèyàn tó lórúkọ tó dẹ̀ fẹ́ máa sá fún ìbanilórúkọ jẹ́ ni síbẹ̀ rí wípé kò tí ì jáde wá sọ anything. Ìwọ ló ń bá àwọn láńlọ́ọ̀dù àdúgbò jà, ló ń bá àwọn èèyàn jà lóríṣiríṣi tó mọ gbọ́kọ ẹ ṣépè ó dẹ̀ kúrò nílé fún ẹ. Ó wá délẹ̀ tán sí yìí ó wá ń jáde káàkiri. So ṣé ikú ọmọ ẹ ló kẹ́ ẹ láàdé lẹ́fù yìí ni àbò fẹ́ fi kú ọmọ ẹ míìkì owó? Because púpọ̀ náà àwọn èèyàn náà gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi èébú dọ́là nítọ̀dọ̀ mi ló máa jẹ́ o, kò sí tó kàn mí pẹ̀lú pé ẹnìkan bú mi. Because tí ó wá jẹ́ wípé èèyàn tó ní ọpọlọ òun ni púpọ̀ àwọn èèyàn tó ń wò wá ni ẹ ní máa ṣáìdì ẹnìkan. Ṣé ẹ mọ ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ni ṣèbí ọkọ lè dámọ̀ bọ̀ tí tóbìnrin bá ti wá jáde àbí anybody jáde tó sáré jáde pé tó sáré blackmail orúkọ ọkọ ẹ̀ ní social media bíbá yìí ẹ máa tètè gbà ẹ ní mọ ní tó ṣẹlẹ̀ ní sáìdì kejì. Sanko Rasidi ò dẹ̀ ní anybody bá rojọ́ because ikú ọmọ ẹ̀ka lára kò dẹ̀ wú kí ìdílé ẹ̀ bàjẹ́ ọwọ́ obìnrin ló ti wá. Síbẹ̀ yìí náà ní gbogbo tó ti gbé jáde kí ló wà tẹ wá ń sọ wípé ó fìyà jẹ ó sì gbá ó ṣàwò ṣé ẹ ti gbọ́ tẹnu Sanko Rasidi. Ikú ọmọ ẹ̀ bó ṣe dùn tó kò lè sí anything. Ṣèbí ìyàwó yìí ló yẹ kó wà nípò tí Sanko wà nísìn but òun ló ń tètè jáde láti fi tètè ó fẹ́ tètè jẹ́ kí orúkọ ó rí wípé kíní yẹn ò gó fara bó ṣe yẹ kó lọ ó tún wá gbọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ lọ láti fi méèkì owó àti láti fi borúkọ ọkọ ẹ̀ jẹ́. Ó lágbára gan o. Ìyá kan bẹ ní ìlú Ọ̀yọ́ Yèyé Ọ̀jẹ̀kẹ́mi Mọ́rọ́mọkẹ́ Atáyéṣe Ọ̀jẹ̀ ìyá ẹgbẹ́ ìṣègùn nílùú Ọ̀yọ́ wọ́n wà ní ìdojúkọ LA Primary School. Ẹ fẹ́ ṣẹ́fàjé ẹ fẹ́ gbé kòkò ọ̀sùn kalẹ̀ ní Ìṣẹ́yìn lọ déédéé ni àìríjẹ àìrímu àìta ọjà ní ayé tẹ̀ tí wàá sọ ẹ̀yìn ẹ̀mọ́ ibi tẹ́ gbégbà mọ́ ẹ kàn sí wọn. Wọ́n wà ní ìdojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin. Ẹ ṣeun. Adéwàmí wá o èmi ò lè dáyé ṣe. Bẹ́ẹ̀ ni o ewé ń jẹ́ òògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore. Yèyé Ọ̀jẹ̀kẹ́mi Mọ́rọ́mọkẹ́ Atáyéṣe Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀. Irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbí ni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí o bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá sí Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fínra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlé. Yèyé Ọ̀jẹ̀kẹ́mi Mọ́rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ Atáyéṣe Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà. Wọ́n wà ní ìdojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 0816 098 7647 tàbí 0912 993 3265. Má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. Ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.